Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ìkà ojoojúmọ́ ti ẹ̀dá tuntun. Òní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: wíwá ohun ti ayérayé. Ìwé orin èjì ẹ̀jọ ọ̀kan. Ìwọ ni ìpín mi láéláé. Ẹ̀kọ́ àkọ́sórí: ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 2. Bíbélì kíkà: ìwé Jóṣúà orí 4 ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 27. Ṣùgbọ́n Jóṣúà sọ fún àwọn ọkùnrin méjì tí ó ti ṣe àmì ilẹ̀ náà pé, ẹ lọ sí ilé panṣágà nì, kí ẹ sì mú obìnrin náà jáde níbẹ̀ àti ohun gbogbo tí ó ní, gẹ́gẹ́ bí ẹ̀yin ti búra fún. Àwọn ọmọkùnrin tí ó ti ṣàmì sì wọlé, wọ́n sì mú Ráhábù jáde àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti ohun gbogbo tí ó ní. Wọ́n sì mú gbogbo àwọn ìbátan rẹ̀ jáde, wọ́n sì fi wọ́n sí ẹ̀yìn ibùdó Ísírẹ́lì. Wọ́n sì fi iná kún ìlú náà àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. Kìkì fàdákà àti wúrà àti ohun èlò idẹ àti irin ni wọ́n fi sínú ìṣúra ilé Olúwa. Jóṣúà sì gba Ráhábù panṣágà là àti ará ilé bàbá rẹ̀ àti ohun gbogbo tí ó ní. Ó sì jókòó láàrin Ísírẹ́lì títí di òní olónìí, nítorí tí ó pa àwọn oníṣẹ́ mọ́ tí Jóṣúà rán lọ ṣàmì Jẹ́ríkò. Jóṣúà sì gégùn ní àkókò náà wípé, ègún ni fún ọkùnrin náà níwájú Olúwa tí yóò dìde, tí yóò sì kọ́ ìlú Jẹ́ríkò yìí. Pẹ̀lú ikú àkọ́bí rẹ̀ ni yóò fi pilẹ̀ rẹ̀, àti pẹ̀lú ikú àbíkẹ́yìn rẹ̀ ni yóò fi gbé ilẹ̀kùn ibodè rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni Olúwa wà pẹ̀lú Jóṣúà, òkìkí rẹ̀ sì kàn ká gbogbo ilẹ̀ náà. Ẹ̀kọ́: ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń tẹ̀lé Jésù nítorí ohun ti ara, èyí tí wọ́n ò rí gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n ti jẹ àkàrà àti ẹja ní àjẹyó, wọ́n sì tún fẹ́ láti rí ọ̀pọ̀ oúnjẹ mìíràn kún inú wọn. Ṣùgbọ́n Jésù fi òtítọ́ tí ó jinlẹ̀ hàn fún wọn. Ó rán wọn létí wípé oúnjẹ ti ayé yìí kò wà títí, ṣùgbọ́n oúnjẹ tí òun ń tọ́ ènìyàn sí ìyè àìnípẹ̀kun. Ọlọ́run fẹ́ kí a ní ojú ìwòye tí ó tóbi ju oúnjẹ òòjọ́ wa, àti kí a sì máa wá ìbùkún ti ayérayé tí òun nìkan lè fi fún ni. Nínú ayé lónìí, ọ̀pọ̀ ń sáré tẹ̀lé owó, ohun ìní àti ohun ìgbáyégbádùn. Nítòótọ́ ó dàbí ẹni pé àwọn ohun wọ̀nyí ṣe pàtàkì, ṣùgbọ́n wọn kò lè tẹ́ ọkàn ènìyàn lọ́rùn. Kò sí bí ènìyàn ṣe lè jẹ àjẹyó oúnjẹ ní òwúrọ̀, ebi yóò tún pa á kí ó tó di àṣálẹ́. Kò sí bí ènìyàn ṣe lè kó ọrọ̀ jọ tó, ọkàn rẹ̀ yóò máa fẹ́ láti ní sí i. Jésù nìkan ni oúnjẹ ìyè, èyí tí ó ń kún ọkàn wa pẹ̀lú àlàáfíà, ayọ̀ àti ìrètí ayérayé. Ó ń pè wá kí a gbé àfojúsùn wa kúrò ní ohun ayé yìí láti yí sí ti èyí tí ṣe ayérayé. Làálàá àti ìlépa àwa onígbàgbọ́ kì í ṣe láti máa lépa àwọn ohun tí ó lè dìbàjẹ́, bí kò ṣe láti máa ṣe àfẹ́rí Kristi ní ojoojúmọ́. Láti ṣiṣẹ́ fún oúnjẹ tí ó wà títí túmọ̀ sí láti máa bá Ọlọ́run rìn tímọ́tímọ́, láti máa jẹ mánà ọ̀rọ̀ rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́. Nígbà tí a bá ṣe èyí, a ó gba okun, ìtẹ́lọ́rùn àti ìdánilójú ìyè àìnípẹ̀kun. Nítorí náà, ẹ jẹ́ kí a máa pòǹgbẹ fún ohun tí Jésù nìkan lè fi fún wa. Ayé wa yóò sì ní àmì èdìdì Ọlọ́run ti ayérayé. Àmín. Ẹ̀kọ́ àmúrelé: nínú Kristi nìkan ni a ti lè ní ìtẹ́lọ́rùn títí láé, kì í ṣe nínú ohun ayé yìí. Àdúrà: Bàbá, gbà mí lọ́wọ́ lílépa ohun tí kò lè pẹ́ títí. Ẹ̀mí mímọ́ máa tọ́ mi láti máa rìn nínú òtítọ́ lójoojúmọ́, èyí tí yóò tọ́ mi sí ìyè àìnípẹ̀kun ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.